kábíyèsí olódùmarè kábíyèsí fá adúgbò gbogbo ẹ̀yin olólùfẹ́ ta lọ́lọ́run káàkiri àgbàlá ayé. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, èyí tẹ fi ń gbọ́ wá ò ní di. Fídíò yìí kò wù mí láti dá Dìgbòlugi Ìwó yìí, kò wù mí láti dá a lóhùn, ṣùgbọ́n àwọn kan sọ pé ta lọ́lọ́run mọ́ dá Dìgbòlugi Ìwó yìí lóhùn mọ́, ó ti gbowó lọ́wọ́ Lárúbáwá ni ló fà á tó fi sọ tí ń sọ yìí. Àwọn kan sọ bẹ́ẹ̀. Àwọn kan tó ọ̀pọ̀lọpọ̀ tó wà sọ wípé tẹ́ ẹ bá dá lóhùn, èyí tí sọ yóò tún mọ́ jẹ́ káwọn èèyàn tó kú lórí ibi tiẹ̀ kó mọ̀ wò pé òótọ́ ọ̀rọ̀ ló ń sọ ká dá lóhùn. Ìwà dá lóhùn. Bẹ́yẹn bá ní kí wèrè sókú yẹ bó ṣe wù yóò sùn jẹ o. Nígbà gbogbo àti mọ̀ pé wèrè ìrànràn ni. Bọ̀dá àwọn Dìgbòlugi ń wò ẹgbọ́n tó sọ. Wọ ìsàlẹ̀ irọ́ pọ̀ fáwọn olórí ìsà ẹlẹ́bọ yẹn o. Ẹ̀yẹ kọ́ bẹ̀rẹ̀ láàbí tó ti bẹ̀rẹ̀ nú. Ó láwa olórí ìsà ẹlẹ́bọ onírọ́ pọ̀ fún wa o. Àwọn olórí ìsà ẹlẹ́bọ yẹn rọ́pọ̀ fún wọn o. Lákọ̀ọ́kọ́ ìwọ fún rẹ Adéòsà ló ń dé. Adéòsà ló ń dé. Sáré pé ìrọ́pọ̀ fáwọn olóòsà a jẹ́ wípé ara rẹ ló ń bú, ṣùgbọ́n ò tún wá lè búra rẹ torí pé àsìyàn ni wọ́. Téèyàn bá ti gbà síyàn, béèyàn bá ti síyàn yàn bí ṣe máa ń rínú. Àbọ̀dì àwọn kan ló sì fà á. Ẹ ti ń dá Adéòsà tó wáyé pé ìrọ́pọ̀ fáwọn ẹlẹ́bọ olóòsà yẹn o. Torí kíni? Torí pé o ti gbowó, torí pé sí ọ̀yàn. Mo á fẹ́ málàyé díẹ̀ wá nípa ìtàn pè ní irọ́ tó láwà pa. Ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀, irọ́ ló fi bẹ̀rẹ̀. Lọ́nà wo? Nígbà tó fẹ́ wá jọba, tó fẹ́ wá jẹ oyè, ǹjẹ́ wọ́n lè mọ̀ pé báyìí ló ṣe máa ṣe kí wọ́n fi ọ́ jẹ oyè tó jẹun? Ó dá bí ọgbọ́n. Ó parọ́, olú jìbìtì láti ìlú èbó tó gbọdé Nàìjíríà, olùmọ́ra wọn. Ó tún wá lu jìbìtì fún nílùú Nàìjíríà, ó tún lù yín náà ń wò olù jìbìtì. Nígbà wá lu jìbìtì débi tó sú ọ, ọlọ́gbẹ́ bàbá rẹ̀ kan, ó gbé wá lu yín, gbogbo wọn sá dàrú, ó parọ́. Tán fi gbé ọdórí oyè. Ó wá dórí oyè tán. Ó wá sẹ́ẹ̀jì ká mọ̀rú èèyàn lẹ́yìn ọdún kìíní ọdún kejì. Ó wá sẹ́ẹ̀jì ká mọ̀rú èèyàn tó jẹ́. Àwa ló ń rọ́ ni àbí ìwọ fúnra rẹ ló ń rọ́? Tí ó ní ìrọ́pọ̀ àwọn ẹlẹ́bọ wọn. Àwa ló ń rọ́ ni àbí ìwọ fúnra rẹ ló ń rọ́? Ẹni tó wá fẹ́ jogún kógún ní ọmọ pàtàkì tán. Lẹ́lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ tí irọ́ bá pọ̀ fáwọn ẹlẹ́bọ, kí làwọn mùsùlùmí ń ṣe o? Àwọn olóòótọ́ tí wọ́n kọjá wa láàkọ́kọ́ yìí, tí ó gbọmọ Yorùbá tọ́pọ̀lọpọ̀ ò mọ̀, gbogbo wa sì náà fi rọ́ǹkú ní omi ọbẹ̀. Wọ́n gbígbà tó gba sátidé lọ́wọ́ èèyàn tó gbé sẹ́nà ilé yẹn lọ ni. Tipẹ́tipẹ́ ní gbogbo àwọn ẹni pé àwọn mùsùlùmí ni àwọn náà wọ́n kúrò wìrì dé. Táyé pé kìnnìkan wọ́n gbọ́ èṣù ló sí àwọn, èṣù ló bá yé jẹ́, èṣù ló dá segbá, èṣù lọ sáwò, èṣù ló ní kíta àwọn ọmọdà. Nígbà tẹ́sì gbéwò yín dé nínú ìwé yín, ẹ̀yin pẹ̀ lásìtánù. Nígbà tẹ́ gbé débí, ẹ pè fún wa lésù. Àṣẹ nígbà àṣojú ó padà là, àṣẹlẹ̀ ó padà mọ́. A padà mọ̀ pé ọ̀tọ̀ lésù, ọ̀tọ̀ ni àṣetánì yín. Nígbà tá a padà mọ̀ kó sùn ọ̀tọ̀ lésù, ọ̀tọ̀ sítánì. Ó wá ń dọ̀ àtàjọ ọmọ ọkọ̀ Yorùbá pé wọ́n ó ṣe parúrọ̀ ẹ̀ fún wa tipẹ́ tá sì ní mọ̀. Nígbà wọn gbé tán bírọ́, Ádámù, Ífù, Ádámù fa Ífù mú. Ó jèso, ó ṣe gbá kan, ó ṣàwo kan. Nígbà tí Ádámù tẹ́dá Ífù, tán dá pẹ̀lú ẹ̀, wọ́n wá ní èṣù ti wá. Àṣetánì ni wọ́n pè ó. Ok, ẹjẹ́ lásìtá wọ́n á pè ní àṣetánì. Ó wá lọ bá wọn, ó wá ní kí Ífù lọ jèso. Àṣetánì tí wọn
a bèrè pé ṣé èèyàn tó wá láàrin àwòrán ni àwòrán ara wa ṣé òun làṣetánù wọn nírọ́ o àṣetánù tí wọn ìmọ̀ sọ síyàn lọ́kàn ni yóò kàn sọ sí ọlọ́kàn pé ṣe báyìí àṣetánù tí wọn táyé pé ìkankan nu òrírí lẹ́yìn kókè wọnú ọkàn wọn àṣetánù mọ́ wọnú ọkàn wọn láti kọ́ wọn sẹ́ ẹbú ìkankan nu wò sí rírí òun náà fi wá ń wé èṣù láàlú ti wá tó wá ní àwòrán èèyàn ẹni tó wá tẹ́ẹ̀rí rí tí a pé yóò kọ̀ wọnú ọkàn yín ni ó sọ fún ìfò ya jésù ádámù wọn náà jésù wọn sá jésù wọn sá sí balabala inú tàn wèrè wọn wá mú àṣetánù wọn wá change orúkọ ẹ̀ sí èṣù tiwa tó wá láwòrán èèyàn àṣetánù tí wọ́n sì ní kò ṣiṣẹ́ dáadáa kan rí ṣùgbọ́n mọ̀ pé èṣù láàlú tiwa ọ̀pọ̀lọpọ̀ ẹbọ táwà rú èṣù ní gbé lọ sóde ọ̀run èṣù ní gbé lọ bá Olódùmarè àṣetánù tí wọ́n sì ní ṣe dáadáa kan tiwọn àṣetánù tí wọ́n ní ṣe dáadáa kankan èṣù tiwa sì ṣe dáadáa fún wa ẹ sì tú fún wa pé àṣetánù lè sù bẹ́ẹ̀ bá dé ilẹ̀ bàbá tiwa ń bì àwọn ìdílé tí wọ́n sì ń jórúkọ èṣù táyé pé sùn bàbá tiwọn ni tí wọ́n sì yóò kọ́ padà dísìn ó wà nílẹ̀ bàbá tiwa ń bì ilé tó sì ń bọ́ ẹ máa gbọ́ èṣù wọ̀yẹ̀ èṣù bíyì èṣù fún mi èṣù fún kẹ́ èṣù fún mi tọ́ orúkọ dáadáa tí wọ́n fi èṣù pè sátánì tiwọn sẹ́nìkan gbọ́ ṣé ẹlẹ́nìkan kó bá sátánì jókòó nínú orúkọ tiwọn tó àmọ́dójọ wọ́n mọ̀ jókòó tó mọ̀ jẹ́ mọ́mọ́ wọ́n mọ̀ jẹ́ lẹ́wọ̀n aláwọ̀ àwọn ìbá sátánì jókòó ẹ sì wá pé irọ́ làwọn ẹlẹ́bọ yẹn o ẹ sì pàdúró yẹn fáwọn láti jọ yìí àwọn ọmọ Yorùbá kan ti wà náà di sín tí wọ́n mọ̀ pé sùkọ́ ni sátánì níbo la fẹ́ ti rúró èèyàn sí àwọn ọmọ Yorùbá kan ti wà nísìn tí wọ́n sì wà nísìn tí wọ́n mọ̀ pé èṣù kọ́ ni sátánì ẹ wá bí àwọn tẹ̀yìn tẹ́tí parọ́ fún ibi tẹ́nu wá dé ẹ̀sìn òdé bẹ́ẹ̀ èmi ìlàfẹ́ lọ bá pẹ́ à èṣù kan sátánì o alẹ́ tí máa wá sọ èṣù sán satan tẹ́lẹ̀ mi bá dáyà mi yóò mọ rí bí nǹkan tí ó ti gbọ́ rí yóò àmọ́ ògbó kílẹ̀ àwọn ilé sọ ìgbà tó bá tó wá sálẹ̀ ìfún nígbà tó mọ̀ pé òótọ́ mọ̀ ni àwọn ìdílé èṣù mọ̀ wà níbí kò mọ̀ sí ìdílé sátánì ní ilẹ̀ wọn Saudi àkọ́kọ́ nù torí irọ́ pọ̀ fáwọn ẹlẹ́bọ yẹn tó sọ yẹn èmi ò tí ì rí lọ torí èmi mọ́ tẹ̀lé òótọ́ gan tí ẹ ti wá sọ̀rọ̀ kejì lórí ọ̀rọ̀ mọ̀ọ́mọ́ yìí wọ́n ní mọ̀ọ́mọ́ wọ́n ní láwọn attribute kan nínú ìwé yín náà ni tinú Kùránì wà ń bẹ tinú àdìsí wà ń bẹ wọ́n ní mọ̀ọ́mọ́ láwọn attribute kan wọ́n láwọn kọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní lọ́jọ́ kan àwọn wọ́n ń jagun lọ fẹ́sẹ̀ ń jagun lọ bá Ànábì ṣe fa bí ejò ti sánmọ́ kan jẹnu alá àwọn tó ń jagun Ànábì kan já koríko kan ni ó kàn fi sí ni egbò ẹ̀ kàn jiná ni ní dẹ́sáàtì tẹ̀wé ò ti wù àkọ́kọ́ nu wọ́n wá ní àwọn wọ́n ní mọ̀mẹ́dì láwọn attribute kan wọ́n láwọ̀kọ́ táwọn bí wà mọ̀mọ́dé sọ́lá bí ẹ tẹ́jẹ̀ ń dà lárẹ̀ tó bá ń lọ báyìí táwọn bí bá rìn ní orí ilẹ̀ báyìí ẹsẹ̀ rẹ̀ ò ní hàn ṣùgbọ́n táwọn bí bá gun orí àpáta ẹsẹ̀ rẹ̀ wà mọ́ orí àpáta wọ́n sá Ànábì di ghost ó ní Ànábì ló léyìn ó tó ní sí orí Ànábì tí wá tó bá dúró bẹ́ẹ̀ ojú ló mọ̀ ní 10 kilometer ahead ìpàkọ́ rẹ̀ yóò tún rí ní pàkọ́ 10 kilometer ahead ní pàkọ́ rẹ̀ oníkìlà àwọn mọ̀mọ́ okay ó tún ní sórí Ànábì wa ẹyin jí tí tó mọ́ ní rógórógórógóró yẹn kò fáyìn tó bá rí ẹyin jú Ànábì 4 square 4 corner ní ó fáyìn Ọlọ́run mo kò fẹ́ jẹ́ ká ẹmọ adúlọ́ta wọn nínú Quran verse kan wà ní Quran tí bá ní sí verse yẹ kó tó parí ètò ìbáṣọ verse yẹ ni nínú Quran ní aláwọ̀ àtàlẹ́bí jẹ́ negotiate àmì sọ fún pé àlẹ́bí ní wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú pé ẹlẹ́fẹ́yàwó tó wù yín nínú àwọn obìnrin ẹlẹ́fẹ́ tó rẹwà nínú àwọn obìnrin àwa fún yín ní
ẹ̀tọ́ láti fẹ́ mọ́síná 2 wàsùlásá 3 rúbá ó di 4. wọ́n fún gbogbo muslim wọ́n fáwọn ní rules and regulation yẹn guideline. nígbà tó yá ànábì fásitì yẹn wà ní kúrà ó ní ànábì a ṣe àwọn obìnrin rẹ̀ yìí lẹ́tọ̀ fún wọn, àwọn aráalé obìnrin ilé bàbá rẹ̀, obìnrin ilé ìyá rẹ̀, obìnrin lágbájá, àwọn ẹrú rẹ̀, àwọn tó wá bọ̀ láti gbé nínú Mọ̀dínà, àwọn tó kó wá láti Mọ̀dínà wá sí Mẹ́kà, àwọn wọn alánàbí wọn kà lọ bàárà ànábì lè fẹ́ gbogbo obìnrin pátá. wọ́n wá nígbà tí wọ́n parí dé ìṣẹ̀lẹ̀ fásitì yẹn wọ́n ní ìwọ ànábì nìkan láṣẹ lóye fún o àṣẹ fún gbogbo ọmọ ẹ̀yìn yẹn yòókù, ànábì nìkan ló lè máa fẹ́ obìnrin tó wù, ẹ̀yin yòókù wọn ṣe fún yín. òótọ́ lẹ́yìn àbírọ́ lábẹ́ pé ẹ mọ́ parọ́ ọ̀hún ọ̀rọ̀ kíbẹ̀ jẹ́ tún mú mi wá. ìsìláàmù lónìí mọ̀ ń rọ́bù ká tí a yẹ pé yẹ ti burú yẹ ti dàrú kí n sọ pé tí ọmọ Yorùbá ti dọ́nu mọ̀ ń rọ́bù ká tí ọmọ Yorùbá ti tọ́ táyé dénú sáré yóò kàn ní jókòó báyìí mú mọ́ ẹ̀mí ẹ̀kọ́ pàṣẹ ìdòdó wọn à ní jókòó àwọn màláíkà olójú 24 kan dé ìfìlẹ̀ ìjà àwọn ọ̀rọ̀ wèrè yóò kàn ní mọ̀ ń rọ́bù ká ó wà mọ́ sọ lọ́dún bọ́sán àbá Yorùbá. èmi ò pé ìbẹ̀sí ń jẹ́ irọ́ tẹ́ ẹ ti kalẹ̀ mi ń gé fẹsẹ̀ tó lè mi ń gé ìyí tó fà á tó fi sọ mí ẹ̀ mọ́nu ń pé ọmọ yìí ẹja tábà ti mú kó ń bẹ̀ kíni iná tọ́lọ̀ ń da lẹ́ẹ̀pa àfẹ́tí ó bá jóná mọ́ náà irọ́ yìí ti lọ ó ti lọ ẹ ti fò lọ lórí irọ́ èmi sẹ́ẹ̀ dé ni ẹ fún láyé kí n sọ tèmi. ìwòrì ọwọ́ níní ó ní mọ́ sọ bí ṣe sọ kúrò mi sí wa bí ṣe mọ́ sọnù bí ṣe mọ́ sọ̀tọ̀ tèmi ni mo ṣe sọ yìí ẹ fún láyé kí n sọ tèmi. ẹ̀yin náà ti parọ́ lọ mo sì wá ń járọ yẹn lára àwọn àfáà yìí kọ́ ló jáde ojú màálù 7 epo túdè epo ẹ̀yin olóbe tí a ti yá fẹ́ lò ẹwà ka fàtí àmẹ́jọ sí ẹsẹ̀ bí sí mi láìlẹ́ 7 kẹ́ tó lò níbo náà ti rí ànábì jẹ́wé ẹ̀yin olóbe ojú màálù ó jẹ́wé kíní ó jẹ́wé ẹgbẹ́ ó jẹ́wé àwo ó bá ní kẹ́ fi bí sí mi láì lò níbo lànàbì ti sọ níbo lẹ́yìn gẹ́fúnra yín ti kà á ẹwúrọ́ ẹmọ bídíò yẹn bẹ́ẹ̀ sí fi dọ́pọ̀lú àwọn èèyàn rú tó ẹwà dúró tẹ́ ti pátá fi dọ́pọ̀lú àwọn èèyàn rú ara rọ̀ òun ìwúdó gbé wọn náà débi tó déhùn ìwọ náà fúnra rẹ̀ ó wà pa àwọn kan wọ́n ó sì tẹ̀sán fún kọ́rọ̀ wọ́n ó jàwé fún kọ́rọ̀ wọ́n ó wègbò fún kọ́rọ̀ ìwọ fúnra rẹ̀ olóòsàníọ́ ẹwọ́ ọrùn ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó sílẹ̀kẹ̀ ẹ̀bẹ̀ wèrè wá ní àṣàlà wá ń ṣe o kí wá ló kọ́ lásà o kèsẹ́bí rẹ̀ kèsẹ́bí tiẹ̀ àwọn kan ti lọ́pọ̀ tẹ́lẹ̀ Yorùbá tẹ́pọ̀ Olódùmarè sì fún wa láti ṣàṣeyọrí ẹ̀ àwọn kan ti lẹ́pọ̀ nílẹ̀ Yorùbá síbẹ̀yìn lẹ́pa mọ́fì fẹ́sì parọ́ fún tẹ́fì pọ́mọ̀ ọlọ́mọdàmù náà ni sẹ́yìn kọ́ lẹ́pa mọ́fì ni bàbá kan kíní kàdé pọ̀jù tí ń kébì Ìbàdàn bẹ́ẹ̀ sì báyé ìjọkọ́ nìyẹn ni sẹ́bẹ̀ àwọn tẹ́sí báyé wọn jẹ́ ni mọ́fì fi ṣẹṣẹ́ ńlẹ̀ lẹ́kọ́ fàdánù ṣe kíní kankan nìkan àdáwò lè gbọ́ ẹ̀sìn pa mọ́fì dànù ẹ̀fọ́rí ibu yín pa mọ́fì dànù pẹ̀lẹ́nu òfò tẹ́ gbẹ̀ngbẹ̀ kì í wèrè kan náà bá dàn bàbá rọ̀ yìí mọ́ aláyérú ẹ̀sìn kò rí ibu yẹn ẹ̀sìn òfò yín ẹ̀sìn fi pa mọ́fì dànù talent wo mọ́fì nìkan tó fi jẹ tó jẹ yẹn Ifá dúró tì í tẹ́rí bẹ́ẹ̀ bá ní kí mọ́fì lórí mọ́ wò pé talent wo ló ní kò lè pe sí kókókó náà mọ́ná kìí sí pé ó rẹwà ní àwọn oní fíìmù kìí sí pé ó yọ ọ̀rọ̀ ló mọ̀ sọ kìí pàjásá ló mọ̀ ṣe kò mọ̀ kankan ṣe ṣùgbọ́n Fá tó mọ̀ Ifá tó wà lára rẹ̀ ó sì sọ dé èèyàn ó sì sọ dọ̀bà ẹ̀yà sọ artist mélòó tí ní mọ́fì gùdù jùlọ bọ́ mo lè ka ọ̀pọ̀lọpọ̀ artist tí mọ́fì lówó jùlọ Ifá ara rẹ̀ ó sọ dé èèyàn gidi ní lédè tíátà mọ̀ pé mọ́fì tí ì bá ṣe pé ó jọmọ babaláwo
kò lè débi tó dé ní tíátà torí kò lè mú nǹkan lójú tèmi kí á sì bótó tí a ti fẹ́ mọ́ pé sí tí ó mọ̀ fún yín mọ́ tí mọ̀ fún yín mọ́ tí mọ̀ kì í ṣe pé ó rẹwà jù but ifá fara rẹ̀ lára mọ́ fi ifá wa gbé jáde ó fi fáfá rẹ̀ lára rẹ̀ àwọn gbogbo tó mọ́ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn rẹ̀ gan torí pé ó jẹ́ nìkan tó mọ́ kífá ó mọ́ ṣe wọ́n ní kò sí mọ́ ṣe ifá ló lẹ́wà mọ́ fi ó wá gbé fà ńlẹ̀ ọdún tó wá gbé fà lẹ̀ tó tẹ̀lé yìí lọ àrà fófó ẹsẹ̀ pọ̀bọ̀ ọlọ́mọ ó sì dé aṣọ wa mọ́ tó mọ́dún mi náà wọn àwọn òde aláyé ọpẹ́ Allahu Akbar Allahu Akbar ọmọ mọ́fì yẹn adúpẹ́ lọ́wọ́ Allah tí Allah ti ẹ̀jẹ̀ kó gba Islam kó tó kú ẹ fi Islam náà lọ́rùn ẹ sì pọ́ gba Islam ó gba Islam ẹ fi Islam náà lọ ẹni kọ́ lọ kó fádà nìkan ọmọ ẹ̀dẹ̀ lọ kó èèyàn náà ẹ wá fi Islam náà lọ́rùn ẹ tún dúpẹ́ aláàyè àwọn òde alápàdúpẹ́ àwọn òde alápàdúpẹ́ wọ́n tún dúpẹ́ lórí pé wọ́n bọ́ fi kó gba Islam ṣé wàá lórí ibú tó padà sẹ́yìn ṣé wọ́n máa gbòdè kan lójú kankan bí ọmọ lójú kankan bí aago sọ́ọ̀sì kan ló padà jáde lónìí ẹ̀yìn àfa kẹ̀kẹ́ sàdúrà fún mọ́fì torí ẹlẹ́bọ ni fíìmù ẹlẹ́bọ ni máa ṣe àbí ẹ̀ẹ́ta yìí kan dúpẹ́ fún pé ó ti ẹ̀sìn Islam kó tó kú gẹ̀ẹ́sẹ̀ ibi tiwọn náà o nígbà tó ọ̀pọ̀lọpọ̀ nínú ìṣẹ̀ṣe ó kàn fi cash wọ̀ ni n ò rí kó tó dúró tì kí náà pèlẹ̀ sí ṣe bí gbàgbọ́ rẹ ni ní tó believe ipe kíní tó bá ṣe báyìí ó jẹ fún ẹ yóò ṣe báyìí that's your belief ìgbàgbọ́ rẹ lẹ̀sìn rẹ Ifá wa fi hàn kí tẹ́sí báyìí mú lọ jẹ́ gbẹ́gidí náà bẹ̀ ó sì sọ̀rọ̀ tó pọ̀ torí lórí pé àparọ́ yẹn ló ṣe ẹ̀dùn méjì pé àwọn oníṣẹ̀ṣẹ̀ ń parọ́ ọ̀rọ̀ tó kéré ọ̀rọ̀ yẹn pọ̀ létí mi ni pé onírọ̀lá wa kí wá lẹ̀ yìí olóòótọ́ ṣẹ́mi lọ́tẹ̀ ti pa bó ṣe lọ tó ni Islam àti irọ́ 5 and 6 ni program wo la ṣe táà expose irọ́ yìí program la ṣe táà expose irọ́ yìí náà ṣe gbọ́ dídì ní kan náà tẹ́ pé Islam ló kọ́ abá àti bóbe sọ ta ló kọ́ bàbá mọ̀mọ́ bọ́sẹ̀ lóyún mọ̀mọ́ ta ló kọ́ bàbá mọ̀mọ́ bọ́sẹ̀ lóyún mọ̀mọ́ kì Islam ló kọ́ abá sí bóbe sọ wọn ló kọ́ abá àti ṣẹkẹ́rẹ́kẹ́ tá bóbe sàn àwọ̀ ìtẹ́dánbà aláwọn wọn èrò ní wọn ò lóye pé nílẹ̀ Lárúbáwá kò sómi dẹ́sáàtì wọn wà rómi àgé kan èyàn bí ọgọ́rùn wà lómi àgé kan ẹmọ́ wo ẹjẹ́ display attitude wọ́n díẹ̀ eléyìí bóbi sọ ó bá yà wẹ́sùn kiri ó lọ gbómi àgé kan ó fi fọ́ ó fi forí okó ó fọ òdí ó gbé ilẹ̀ tètè kejì náà gbómi àgé kan ẹ̀yìn tẹ́ ìpín omi lò ẹ̀wọ́n kàn dẹ́mu àwọn atáyé pé omi tẹ́lẹ̀ mi ò fi wẹ̀ yóò wọ 20 litres àtẹ̀yìn tẹ́ pé omi tí ó gbóyín pínlò kò wọ́ 1 litres kò wọ́ 1 litre ìwọ́n kan tó ń fi omi forí okó lásán wọ́n kàn dẹ́mu ìwọ́n tó bóbi sùn tán ó fóbi forí okó lásán ó gbé fún wèrè kejì jẹ́ ọ̀nà fóbi sùn ọ̀nà fóbi forí okó ìyìn fọ́ ẹ̀pọ̀n wọ́n kàn dẹ́mu ẹni tó bóbi sùn tán tó wọ bathroom tó bu omi sórí ẹlòmí kónú kí ni bá fún láwọn ìwọ́n kàn dẹ́mu ẹ̀ ṣé tó yẹ bá bóbi sùn sókó nìkan ní mọ́ ṣiṣẹ́ ẹ̀kọ́ yà máa ti fọ́kó ti tán dìdì àwọn aláìláàkáì àwọn òrò wèrè tí wọ́n ti bóbi sùn ó kó nìkan ní ìṣẹ́ tá a ṣe ó ti tán gbogbo àgùn ti yẹ lára yóò kí sálẹ̀ gbogbo àgùn ti yẹ lára lómi tẹ́wọ́n bá kí omi mọ́lẹ̀ báyìí tó wá kí omi mọ́lẹ̀ báyìí agádùn mọ́mẹ́ tó fẹ́ràn obìnrin yẹn àgùn ti yẹ lára àgùn wá jáde lára ìwà gbòmí wá dà látòrí ìwà dà sí kí dà sí bí àwọn ti gbẹjẹ níbà ìwọ yẹn wá fi mọ kọ̀ndẹ́mù ẹni tó wọ bathroom abẹ́nìkan tó kónú táìpọ́ mi wọ̀ Saudi ni bóyá Muhammadu goni bóyá nínú bí a bóbi sùn tán bóyá ó lè ní bóyá 2 hours nínú ìkẹmọ̀ lónú inú sùnmí pù bóyá 2 hours nínú ìkẹmọ̀ lò nítorí pé onírọ́ ni ẹ lóòótọ́ orí kan lẹ́nu nígbà táyì ní ìṣẹ́yìn rí ara pé ẹ ìṣẹ́yìn rí náà ló fi mú ọ jáde sẹ́ẹ̀rí téèyàn bá fẹ́ jọba téèyàn bá fẹ́ jolórí ó wọ́pọ̀ sáàni àwọn tó jẹ́ Christian náà o but èyàn lè fi ẹrú kan ní kọ́mọ̀ ní búgbẹ̀rú ni nígbà bá yín kan tó mú ọba wọn ló dádé fọ́ba lára àwọn pásọ̀ ẹ̀ tó dádé fọ́ba tó dádé fún tí ẹ bá fẹ́ dádé ẹ̀rẹ́ ẹ̀gbọ́n dádé fọ́ba lọ dádé àpòstù adé kílẹ̀ nínú bíbélì lọ dé fáwọn ará Ísírẹ́lì kìí sọba aládé tilẹ̀ yìí ó pọ̀ ẹ̀kẹ́ tí fi gbó amúra lọ
tẹ́ ẹ bá fẹ́ parọ́ yín tí ẹ bá fẹ́ jọ lórí ẹ lọ jẹ Fúlàní ẹ lọ nílẹ̀ lẹ́nu bọ́bá àbíkẹ́ lọ Sókótó ẹ lọ jẹ́ mí àmbẹ́ náà kè wá ṣe ọmọ òrìṣà igbákejì òrìṣà ẹ tó dádé òrìṣà ní àsọ pé òun o ẹwà mọ́ bí ní o ní tí obìnrin pa kò rẹ̀ ní káwọ́ sọ pé àwọn òwúlẹ̀ ní sípè yẹn kan ṣùgbọ́n àwọn pé èèwọ̀ ó gbìjà rẹ̀ ẹjá mọ̀ yóò ṣojú èmi àti èèwọ̀ yóò gbìjà rẹ̀ lọ́wọ́ lẹ́yìn ìṣẹ̀ṣẹ̀ ní kọ́lọ́ ìṣẹ̀ṣẹ̀ irú ọ̀sẹ̀ṣẹ̀ pọ̀ ẹwọ rọ̀ tí tẹ́tí balẹ̀ jẹ́ wọ́n ti ẹ̀tún sọ̀kan ń gbọ́ sórí bá ti wáyé ní ayé yìí a ní sánmà méje a ní ilẹ̀ méje mo kàn mú fàyè lè fẹ̀ta ọlọ́run tẹ́jú àkọlùwà tipẹ́tipẹ́ mo kàn máa lọ irọ́ tó stupid jù létí àwọn ọlọ́pàá tó stupid jù létí sánmà méje tí wọ́n á wo sánmà méje ó kà kíní sánmà keje orí ẹ̀dá aláwùwà alátúwádá ilẹ̀ méje nígbà táwọn scientists wà ló ń sánmà mo méje wà irọ́ lásán Arabic level ọdún sánmà méje ilẹ̀ méje nígbà wọ́n ṣèwádìí wọ́n ní sánmà méje yẹn kò sí bí yẹn kan ilẹ̀ méje yẹn kò sí bí yẹn kan sọ́wárí àwọn tó mọ owó dùn sí àwọn tó kàwé ní Muslim àwọn tó wá kàwé ní wọn àwọn náà tó mọ́ sí bí gbé bá ti wọ́ wèrè ṣẹ́sí múrọ̀ kan wá fún yín mi ò sí lè rí tábì lọ́wọ́ afápẹ́ téèyàn bá Mohammed ló sọ ó ní téèyàn bá bùnú sùn ó ní sọ ní spam yóò wọ̀ láti inú ọpọlọ wá yóò wá spam wà tọ́ ẹ̀yìn báyìí ó ní spam wà lá Mohammed ní spam wà láti inú ọpọlọ báyìí yóò wá tọ́ egun ẹ̀yìn báyìí yóò wá tọ́ egun ẹ̀yìn báyìí yóò wá sẹ́yìn báyìí yóò wá tẹ́yìn báyìí spam wà sí bí ẹ̀pọ̀n bá Mohammed lò ní sáyẹ́nsì jù gbogbo reproductive system tó spam kọjá ẹ̀pọ̀n spam kò wà látọpọlọ ẹ̀yin sáyẹ́nsì tẹ́ wà online ẹ bá bèrè níbo spam ti ń wá wọ́n spam wà látẹ̀yìn báyìí yóò wà láti ibi ọpọlọ báyìí ibúrúbúrẹ́ tí òpó rọ̀ yìí wọ́n tún tọ́sí sáyẹ́nsì ọpọlọ àwọn èèyàn ẹgbẹ́ dúró tẹ́sí pa fún wa mo mọ̀ fẹ́ múrú ọ̀yẹ̀ wá ní ọ̀rọ̀ tó tó pàwà ń pa yẹ bọ́n gbé àwọn ìrọ̀ wo lórí ìṣẹ̀ṣẹ̀ pa àmì ọ̀gbọ́ nígbà tí irọ́ ti sáré ti wá lọ tó ti rẹgbẹ́ ẹ máa tó jẹ́ Nàìjíríà bí àwọn dèrè rẹ̀ agbàdìbò rẹ̀ property bí 100 million bá jóná wèrè bá lọ mú tẹ́sùkù jáde aláwọ̀ gbọ́rọ̀ gbogbo ilé tó jóná ìwé yìí ò jóná o ìwé yìí aláwọ̀ ló ń protect ìwé yìí Al-Qur'an kò jóná aláwọ̀ ló ń protect ẹ̀ ó sì Al-Qur'an gbogbo tí ó ti jóná wọn ò yẹ ṣe làákàyè ìmọ̀ bẹ̀rẹ̀ pé dó nígbà property millions of naira jóná tí a lọ mú ìwé 1000 ìwé tí wọ́n 5000 ẹni kejì náà aláàgà ẹjọ́ tẹ́tọ́ nílé bára mẹ́wọ̀n tó bá nímọ̀ yóò yíyàn ẹjá ti kúrò àlá wọ́n ti parọ́ tí wọ́n lọ síwájú nígbà parọ́ ẹ̀ síwájú ó tún débí ìtàn ti sọ fáwọn ẹ̀ náà ó tún jà nù bẹ̀rẹ̀ wọn mo ò lè dá lóró tí bá ní kí n sọ ọ̀rọ̀ tó sọ pọ̀ ẹ mọ̀ jẹ́ ń lọ fà lórí ọ̀rọ̀ yẹn tí bá ní kí n mọ sọ irọ́ nìkan ìní parí ètò lónìí tí bá ní kí n mọ sọ irọ́ nìkan ìní parí ètò lónìí ẹ jẹ́ gbọ́n síwájú. tọ́yà bá ń bẹ láyé néèní máa gbẹ́sẹ̀ lé Ọya òrìṣà Ọya tó jó òòṣà Ọ̀ṣun náà òòṣà Ọ̀ṣun jẹ́ ju èmi lọ èmi ọmọ bọ Ọ̀ṣun obìnrin ọba àlú ṣe làákàyè. kẹ́kẹ́ sọ ṣe làákàyè ìwọ ló ṣe làákàyè ìwọ alẹ́ ní làákàyè kó o mọ sọ̀rọ̀ wàlàwàlà báyìí ó wọ́ ló ṣe làákàyè tí a bá ń bẹ ń lé tó wá ń bẹ láyé ó gbẹ̀sẹ̀ lé. ìwọ tó nígbà tó tiẹ̀ mọ wẹ tó mọ̀ wẹ̀ àwọn ọ̀rọ̀ kan àti sọ fún ọ gan ó jọ pẹ̀lú ẹ lọ ṣùgbọ́n látàrí kó jọ pẹ̀lú ẹ lọ tí wọ́n jẹ́ fún ọ láwọn àpẹẹrẹ kan ní ìsìn tí wọ́n náà tún lè ronú sí láyé ètò tiẹ̀ wáyé gan. o fẹ́ yàwó tó fẹ́ o rí yàwó fẹ́ wọnú gbó Fúlàní lọ fẹ́ yàwó. ìwọ tó lọ fẹ́ yàwó nú gbó Fúlàní ìwọ tó rí yàwó ẹ̀fẹ́ o lẹ́nu àti bóbi sọ̀rọ̀
àbí sọ pé gbogbo èèyàn ti mọ̀ ló jìbìtì ọwọ́ àwọn gbogbo Fúlàní lọ fẹ́ yàwó sí wọn ló gbẹ́sẹ̀ lé wọn sọ pé Ọya òun ò gbẹ́sẹ̀ lé Ọ̀ṣun òun ò gbẹ́sẹ̀ lé ṣé ẹ mọ àwọn kan wà tẹ́ pé kò yọkùnrin yìí náà ṣùgbọ́n nígbà yẹn pé èyí tẹ́ fi jẹ́ lórí yín ìlú yìí náà àjòjì ni àjòjì tó jẹ́ ni ò jẹ́ kó mọ̀ kankan ni ò jẹ́ kí yẹn kan yé sí ṣé pé àwọn tí wọ́n wá kóra wọn jọ gbọ́ ọmọ Yorùbá tán kóra wọn jọ torí ní tó ń sọ fún wa ni pé oúnjẹ káàrí bẹ́ẹ̀ ni pé Ọ̀ṣun òòṣà kan tí ó já mọ̀ kan ni Ọya kò já mọ̀ kan ok a jẹ́ pé gbogbo àwa tí àwa kóra wa jọ ní ìsìn tá a sọ pé a tún sọdún Ọ̀ṣun mi bí ọ̀sẹ̀ méjì ní ìsìn báyìí ní ọ̀sẹ̀ kan sì tá a sọdún Ọ̀ṣun mi a sọdún Ọ̀ṣun mi tá a kóra wa jọ sára àbà tá à ń béèrè nǹkan tá à ń jíyìn tá à ń fara jinlẹ̀ tá à ń ṣe ìfaragbolẹ̀ níwájú Ọ̀ṣun a jẹ́ pé kò nítumọ̀ kankan a pé tòótọ́ ẹwà du population àwọn tó ń lọ sí Ọ̀ṣun Òṣogbo ó pọ̀ débi pé tí a pé gbogbo wa yẹn a pé gbogbo wa yẹn náà oríwo tiẹ̀ pé ni oríwo wa lè pé ká lọ síwájú Ọ̀ṣun ká mọ tọrọ nǹkan èyí ayé tẹ́ pé ayé pé gbogbo àwọn tá à ń celebrate Ọ̀ṣun sìn bí ẹni kó oríwo pé ni àbí ọmọ Ọ̀ṣun tẹ̀ sáwọn náà tó o bá tiẹ̀ débẹ̀ rí pé ìpínwọ̀n náà ti débẹ̀ rí irọ́ ló pa tó àjẹ́ débẹ̀ rí nílùú rẹ tó wà yóò ní iye àwọn tí wọ́n lọ sí ọdún Ọ̀ṣun Òṣogbo tá a lọ ń bọ́ lọ́dọọdún tá a lọ celebrate ẹ̀ tá a ń gbé ládékojú tá a mọ rírì ẹ̀ èyí tó ti ṣe ìwádìí kẹ tí wàá ń bẹ láyé ìwé òfẹ́ àwọn abábá rẹ tí ó sọ pé ọmọ ọba ni àwọn abá rẹ tó ti wà lórí àpẹẹrẹ tí wọ́n wà irú èèyàn bẹ́ẹ̀ wo náà fẹ́ rí irú mọ̀lẹ̀ wo ni wọ́n fẹ́ rí láwọn abábá rẹ gẹ́gẹ́ àwọn tó ti dé àwọn tó ti joyè tí wọ́n jẹun lánàá irú èèyàn bẹ́ẹ̀ wo làwọn fẹ́ rí irú èèyàn bẹ́ẹ̀ wo náà fẹ́ rí ṣùgbọ́n nígbà tó yẹ pé nǹkan kan ò yọ sí ìgbọ̀n wá gbogbo ọ̀rọ̀ tó fi dójú tì ran bàbá rẹ ni ìgbọ̀n wá gbogbo ọ̀rọ̀ tó fi dójú tì àwọn onílẹ̀ ni ìgbọ̀n wá gbogbo ọ̀rọ̀ tó fi dójú tì àwọn irúmọlẹ̀ ni òòṣà kankan ò tiẹ̀ jọwọ́ lójú kí ló ń jẹ́ òòṣà ṣé wọ́n tó mọ rírí òòṣà tó mọ iṣẹ́ tó sà ń ṣe tí ò jọ lójú kí ló lè sọ kódà o lè sọ pé tó bá wà láyé gan o lè pa o lè sọ pé àpò wà lápé Ọya wà láyé gan o lè sọ pé ó ti padànù nígbà tó yẹ pé àwa tí a celebrate wọn o súnmọ́ kankan kó o mọ ìdí tá a fi ń celebrate wọn tí wọ́n tó mọ̀ dí tá a fi ń celebrate wọn tó mọ̀ dí tá a fi ń pọ́n wọn lé tó mọ̀ dí tá a fi ń bọ́ ìkọ̀ọ̀kan lákòókò báyìí kan báyìí tó fi jẹ́ pákòókò báyìí làǹbólé tó jẹ́ àkókò báyìí làǹbólé tó jẹ́ àkókò báyìí làǹbólé tó jẹ́ pé làǹbólé yìí nǹkan kó ṣẹlẹ̀ táǹbólé nǹkan báyìí ó ṣẹlẹ̀ tí wọ́n tó mọ̀ ọ́n kan kí ló lè sọ kò sí ní tó lè sọ ṣùgbọ́n mọ̀ pé tó bá pẹ́ bóyá yín tí ń bí ni yóò bí ni tó bá yá èwo gbìjà rẹ̀ awúrẹ̀ ní ṣépè ṣùgbọ́n àwa náà a gbúdọ̀ mọ jẹ́ káwọn kan ó mọ̀ torí bí ẹ ṣe ń sọ̀rọ̀ láti ìjọ ìwá tẹ́ fi ń kó àwọn èèyàn kó òun ṣẹ̀ṣe ní tẹ́ fi ń jẹ́ kó rí ṣẹ̀ṣe bí n tí ò dáa tẹ́ fi ń jẹ́ kó ṣẹ̀ṣe bí n tí ò dáa sáré yẹn tó gbẹ́bọ tó súre ń bẹ̀ wọ́n pe nǹkan tí ò dáa ní o bọ́rí yẹn tẹ́yìn bá ti ń ṣe ti yín tẹ́ ń to sáfù lórí búkú sójú títì tẹ́ ń disturb àwọn èèyàn ẹ pè ìrun àárọ̀ ẹ pè kan lọ́sàn-án ẹ pè kan rọ̀lẹ́ ẹ pè kan lálẹ́ ẹ ti pín gbogbo time tẹ́ fi mọ́ disturb àwọn ará ayé ẹni kò ní disturb yín ṣùgbọ́n tó bá tá àbá tí wọ́n ṣe tiwa ẹ sáfẹ́ sọ̀rọ̀ sí sáá kódà ó bá sọ pé bọ́ọ̀lù mi làbá wà láyé ó fọ́gi mọ́ nítorí wá ti wọ ní òfẹ́nu rẹ̀ sọ sáà mọ̀ síjọ mọ̀ síjọ òṣùwọ̀n yẹn ò tí ì kún ni tó sùnwọ̀n bá kún ẹni tí ń bi ní ó bí ọ ẹ̀sẹ̀ àtúpọ̀ síwájú. àwọn tí ń bọ̀ òrìṣà yẹn ṣe làákàyè wọ́n sọ pé àwọn pọ́n ọba lé làwọn fi ń pe ọba ní aláṣẹ ìkejì òrìṣà èèyàn sì lòrìṣà ọwọ́ àpòdìdì ọba ní aláṣẹ igbákejì èèyàn. tó o bá ti gba ọba ipò ọba o ti gbà ayé ọlọ́run sí
ààfin ọlọ́run la ààfin ọlọ́run ọba. ó ní wọn kọba lẹ́yìn aláṣẹ igbákejì òrìṣà adétọ́bádé ta ló ní kí ló ìtàn olórọ̀bàdé tí ọba ń dé nígbà tí òun mọ̀tàn kankan àìmọ̀tàn náà ni o bó tiẹ̀ mọ̀tàn gan ó pọ̀ nínú náà ni nígbà tó ti pé pé àwọn oníṣẹ̀ṣe irọ́ ni wọ́n ń pa wọ́n ní èèyàn lòrìṣà wà ló fi po ọlọ́run ọba òfin mú ipò òrìṣà ṣé ọba yìí ti mú kólòsì ni ọba yìí ọba yìí ti wà ní kólòsì eléyìí mọ́ tó sọ̀rọ̀ ipò ọlọ́run ọba òfin mú ipò òrìṣà ok ọlọ́run ni ọba àbí ok ọlọ́run lọ́ba àbí ọlọ́run bá yín gbáyé rí ni bẹ́ẹ̀ ni ok àrẹ olódùmarè tó lódùmarè bá yín gbáyé rí ni ṣé ẹni tó wá gbéṣẹ́ lèyìn mọ́ rólé fún bọ̀sà àwọn kó tó bọ̀ kọ́mẹ̀tì bí ẹni pé tó sọ bí ẹni pé tó bọ̀ pọ̀lọ́mù wọ́n sì mọ̀ pé bí gbẹ̀yìn bá ń jọ́ wéèrè ṣe ni àwọn kó tó mọ̀ rò bí ẹni pé tó sọ bọ̀ pọ̀lọ́mù ọba ìlú ọba báyìí àwọn ọba táyé pé tábàdọ àwọn ọba kan táyé pé wọn ò ṣe tòrìṣà àwọn ọba sọba England ṣé ó sòrìṣà ipò ọba yàtọ̀ ipò emir yàtọ̀ àwọn fẹ́ mú emir àwọn fẹ́ sọ ipò ọba dípò emir ni wọ́n ràn wálẹ̀ Yorùbá ni láti wá délẹ̀ Yorùbá rú wọ́n fẹ́ sọ pé ọba dípò emir sọ́kálùkù ìdánùkọ́ ṣèlú ni ṣé ìdánùkọ́ ṣèlú ni bó ṣe ń jẹ tí wọ́n Saudi wọ́n ti mọ̀ ọmọ ìbá kò lè lọ Saudi kó a mọ̀ mú ètò táà fi ń jẹ́ ń bì kó a mọ̀ gbélé wọn lórí Saudi kò ṣeéṣe táyé pé ọmọ Yorùbá kò lè lọ sí ilẹ̀ Saudi kó wá gbé tó ti wà lé wọn lórí dájúdájú kò yẹ kọ́ mọ kan náà dìde ń bí kó sọ rẹ̀ dán máa lè kó sọ rẹ̀ di wùrè mọ́ra lọ́wọ́ kó a mọ̀ gbófin Saudi bọ́ wá síbi kí ló ṣẹlẹ̀ tí a di ké ń fi èèyàn òòṣà èèyàn ni wọ́n á fi ń wé ọlọ́run ọba sọlọ́run ọba ní ìjọba ọlọ́run ọba láyàn sórí ìtẹ́ ni sọlọ́run ọba yìí ń gba yéèrè ni àwọn èèyàn nínú wa làmẹ́nìkan pé ẹ̀jẹ̀ ajẹ́kójú lórí ìlú ẹ̀ wà pọ̀ mọ́ lórí ó sì àtàmọ́ ọlọ́run ọba tó ń fi ríra wọn ìròpòrò ilé ìpè o nígbà tí ó wà sẹnu wà làwàlá ó ní wọn ń pe ọba aláṣẹ igbákejì òrìṣà sí wọn mọ ẹni tó kọ́kọ́ jọba ṣó mọ ìtàn tó rọ̀ mọ́ adé tó bá ń dé ṣó mọ ìtàn tó rọ̀ mọ́ tí ọba àkọ́kọ́ tó fi kọ́kọ́ jẹ ṣùgbọ́n sẹ́yìn pẹ́yìn náà ti gbé ìtàn kan wá fún wa ìtàn bàbá yín kan lẹ̀ lárúbáwá Odùduwà nígbà tó Odùduwà wá dé ó wá gbádé wá láti lárúbáwá náà tá jáde lárúbáwá ẹ rí i pé ẹ rí àbáyé kan tó ní orúkọ Oòduà lẹ́ lárúbáwá ni dúdú ń dá wà nígbà tí Odùduwà wá délẹ̀ Yorùbá Oòduà tó ní kírun lẹ̀ lárúbáwá kò bá kírun mọ́ ibà ń ṣẹbọ Oòduà bá délẹ̀ Yorùbá kò wá gbọ́ lárúbáwá mọ́ ibà ń sọ Yorùbá gbogbo rọ́tẹ̀ ti kójọ ṣùgbọ́n nǹkan kan tí mùsùlùmí ni pé wọn ò lè ronú sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti rẹ́ nìkan nítorí ìṣẹ̀lẹ̀ náà ni pé tó wá fi lè járọ̀ kan ó járọ̀ yòókù táyà rẹ́ nìkan nínú Islam ní Islam kan wọn ni pé kí wọ́n sá làgídí kan lẹ̀ ìyẹn kan tó wá bà tó tún special ara wọn gbèrègbèrè kan wà lára wọn tó special ó ní wípé tí ẹ bá sọ pé mùsùlùmí ó dá o ànábì wọn lánàbí yín wọn lè bọ wọn ló fẹ́ ọmọ ọdún 6 tí a kí mùsùlùmí wá jókòó kó rọpọlọ pé sọpọpọlọ mú kí n fọ ọmọ ọdún 6 mùsùlùmí wá díje pé yes ó fún ọmọ ọdún 6 ọmọ ọdún 6 gbà yẹn bí ọmọ 50 years sí ni yóò fẹ́ dífẹ́ǹdì irọ́ àwọn mùsùlùmí ọkùnrin àwọn ìfòyì kú gan tẹ́gbẹ́ mùsùlùmí kí ló tànà bí ìjagun sọ yẹ kí ọlọ́run lẹ́yìn ọ̀sẹ̀ kí n jagun tẹ́ kí mùsùlùmí wá jókòó pé òótọ́ ni o ẹ̀ka náà bí lè jagun mùsùlùmí sọ pé ó jagun tó tọ́ ogun tánà bí jà defensive war ni ànábì sọ pé ẹ mọ̀ pa wọn o ṣùgbọ́n tá a ti fẹ́ pa yín ìrọ̀ ibi tánà bí ò parọ́ dé ọmọ bí yóò tó bá lóbi parọ́ kọjá bẹ̀ ànábì sọ fún pé ẹ mọ̀ bá wọn jà o bẹ̀rẹ̀ tí wọ́n ti fẹ́ pa yín ni kẹ́ ẹ pa bí ẹni pé gbà àwọn àlànà bí jagun ànábì ò pààyàn bí ẹni pé gbà tánà bí lójú ogun pankẹ́ lóko dání tó bá ti sọ̀rọ̀ kan mùsùlùmí wà wá alternative àwọn ti bí gangan fúnra wọn
ni wọ́n wà mọ́ gbìjà wọ́n wà tún mọ́ parọ́ wọ́n wà mọ́ create irọ́ fúnra wọn láti defend irọ́ kan táwọn lárúbáwá ti pa fún wọn irọ́ kan làwọn yẹn kan sì pa o wípé ànábì fọmọdún mẹ́jọ dẹ́ni is okay wọ́n ti gbà pé gbogbo tí àníbà ti ṣe kìí ṣe fẹ́ẹ́nu òkòtọ́ ohun tó ṣe gbogbo táwọn ìbá ti sọ ọ̀rọ̀ ni mo rà ní sẹ́la káìpẹ́ kíní yóò make sense now but gbogbo táwọn ìbá ti ṣe lójúmọ́ ló make sense ẹ wá ní káwọn náà kún mọ́mọ́ wọn tó wà ní secondary school ọmọ ọdún mẹ́fà ọmọ primary school ni kí wọ́n lọ fi lọ́kọ wọ́n ní lọ ojú ti là ọmọ lárúbáwá yẹn tó jẹ́ ọmọ 6 years lárúbáwá 25 years níbí ẹ̀yin náà sì lẹ̀ ń kàwé ṣé ìwé tẹ́ ń ká ìtàn kan yín ni in fact àwọn ọmọ tẹ́ bí explain fún wọn táyà o explain táyà lórí àwọn ọ̀rọ̀ tẹ́ kó jọ yìí you go explain táyà torí mo nǹkan ọmọ yín orí tí wọn ò lè kú bí orí ti yín àmọ́ pàrọ̀ kan lónìí dìde mìíràn yẹn náà lẹ́tù pa lọ́la láti wá lè tó wá jáde náà àfáàyàn tó wá pé ṣé kí ni yóò rí báyìí ẹ bá jí ká báwọn ẹlẹ́bọ ṣe ẹjá lófẹ́ ẹjá kí nìkan òun náà tó mọ bá jà ṣe ìkìlá bíbù ní ìsìnbáyìí torí pé ó jáde ó sòótọ́ ọ̀rọ̀ ó jáde ó sì padà ó jáde ó rí pé ṣe ìkìlá bíbù ó jáde ó rí pé táwọn ṣe ò dáa wọ́n dẹ̀ apologize pé Fẹ́mi Adébáyọ̀ mọ́ bínú láti mọ̀ ṣàdúrà fún wọn ni o ṣẹ́rí àbàrọ̀ ìmọ̀ Ìbàdàn ó ti mú ìjànàmbá jà báyìí ìjànàmbá ṣe ìkìlá bíbù jà báyìí èyí táwọn fẹ́ ni pé ànílẹ̀ Yorùbá kásá máa jà káwọn bára wa jà kí wò bú mi ká bú ọ ẹyà ìbú wọn mùsùlùmí ẹjá bú àwọn ẹlẹ́bọ ẹjá gbé wọn sípè ibi tá àbálẹ̀ Yorùbá dé ẹjá jẹ mọ́ wò bóyá wà nílẹ̀ yóò gbé bóyá yóò rọ ni ẹjá mọ́ wò mo kí o gbọ́ yẹn lólùfẹ́ méjì ní tíyín o. ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ ohùn mi o orúkọ tèmi ni Ọmọ́wùnmí láti iléeṣẹ́ Renix àwa yìí náà là ń ṣe oògùn ìbílẹ̀ fún tó ń ṣe ara lóore tí a ti polówó sí àtẹ̀yìnwá a tún wá gbé nǹkan míì wá láti iléeṣẹ́ wa wà ń pè ní Renix Connect a ti ń ṣe tipẹ́ tẹ́ pé àwọn èèyàn ti ń jàǹfààní ẹ̀ tipẹ́ so a tún wá ní ká gbé sí ayélujára kí àwọn èèyàn púpọ̀ kan lè jẹ àǹfààní ẹ̀ so orúkọ ẹ̀ ni à ń pè ní Renix Connect fáwọn tí wọ́n bá ń wá olólùfẹ́ tó ń bá ń wá olólùfẹ́ àbí ẹni ọwọ́ èèyàn kúnra tó ń jọ máa gbé ní ìrẹ́pọ̀ títí di ọjọ́ alẹ́ so ní iléeṣẹ́ Renix Connect ìpele 4 òun ni a pín sí àwọn packages ta ní ọ̀nà 4 ni ó wà àkọ́kọ́ òun là ń pè ní premium a dẹ̀ tún lè pè ní platinum ìkejì òun là ń pè ní gold package ìkẹta silver and the last one is the companionship for those of you seeking for love long time relationship that will lead to marriage we have it you can contact us at Renix Connect for this thing so the first one which is the premium or platinum so àǹfààní yẹturu ó wà nínú àwọn ìpele yìí ẹni tó bá lọ fún premium àwọn nǹkan tó máa jẹ́ ń bẹ̀ ó pọ̀ yanturu àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ẹni tí ó bá ń wá ìwé ìgbélùú bóyá bí a rí olólùfẹ́ kan tí ó níwèé ìgbélùú ó wá rí partner tí ó nífẹ̀ẹ́ tẹ́ pé ó dẹ̀ níwèé ìgbélùú tó pọ́n ń wá ìwé ìgbélùú ó máa rí ẹni tó bá mú premium àǹfààní yẹn wà fún àǹfààní mi tó tún wà ń bẹ̀ ni pé ẹni tí bóyá a ní bíi event tó ń lọ lọ́wọ́ ní anywhere so ẹni tí ó bá wà ní premium package yìí tàdẹ̀ tún pè ní platinum ó máa ní àǹfààní àti lọ sí gbogbo àwọn event bí a ní àwọn kan tó ń ṣe wedding àbí àwọn olólùfẹ́ tó ti so wọ́n pọ̀ tí wọ́n wá fẹ́ ṣe ayẹyẹ so ẹni tó bá wà ní premium ó ní àǹfààní àti lọ sí ibẹ̀ so the second package òun là ń pè ní gold àwọn àǹfààní tí ẹni tí premium yìí jẹ òun náà ni gold máa ń jẹ ṣùgbọ́n a máa ṣe ìwáfin òfin tó ìyẹn ní background because àwọn ọmọlúàbí àwọn èèyàn dáadáa òun la máa ń kó sí àwọn packages wa so adé máa ṣe ìwádìí òfin tó ká tó lè gba èèyàn sí iléeṣẹ́ Renix Connect láti lè bá wọn wá olólùfẹ́ so àwọn àǹfààní tí àwọn tó bá wà ní premium bá jẹ òun náà ni àwọn gold máa jẹ so nǹkan tàdé máa ń mú ní kókó ní iléeṣẹ́ wa ni pé gbogbo privacy gbogbo anything nípa tàwọn customer wa a máa ń keep ẹ̀ our privacy is very very high we have a very high privacy we cannot link any of our customer privacy on social media so their privacy is very high so the next one is the silver ìpele kẹta òun là ń pè ní silver so àwọn òun náà ní àwọn àǹfààní tí ó wà nínú ẹ̀ tó wà ní silver but nǹkan tó kọ̀ yàtọ̀ nínú wọn ni pé ẹni tí ó bá mú silver kò ní àǹfààní láti rí àwọn tí ó bá wà ní gold àbí premium so àwọn tó bá wà ní silver nìkan ni ó ní àǹfààní àti wo profile wọn láti yan olólùfẹ́ ìpele ẹlẹ́kẹrin òun là ń pè ní companionship síkà companionship yìí ó wà fún ọjọ́ orí òun ló determine àwọn tó máa wà nínú companionship yẹn because ó dàbí bóyá bíi bàbá àti ìyá tí partner wọn ti kú so wọn wá ẹni tó máa ṣe ìkejì ara wọn di ọjọ́ alẹ́ so ọjọ́ orí yẹn dẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún 50 ọdún which is 50 years old so àti ibẹ̀ ni wọ́n ti máa bẹ̀rẹ̀ ẹni tó bá fẹ́ lọ fún companionship ó gbọ́dọ̀ ti pé 50 ọdún
kó tó di pé wọ́n lè jàǹfààní àwọn nǹkan tó wà ní companionship. Then nǹkan tó dẹ̀ wà ní premium òun náà làwọn tó bá wà ní companionship yẹn máa jẹ́. Nílé iṣẹ́ Renix Connect dẹ̀rẹ́ ẹni tó bá tún wá iṣẹ́ náà wọ́n tún ní àǹfààní àti rí iṣẹ́ láti ara ilé iṣẹ́ Renix Connect. Gbogbo ẹ̀yin èèyàn ẹ pè wá, ẹ kàn sí wa láti lè bá yín wá olólùfẹ́ àbí iṣẹ́ àbí ìwé ìlú ní ilé iṣẹ́ Renix Connect. Ẹ pè wá sí àwọn nọ́mbà tí ẹ̀ ń wò ní ojú wọn rí láti lè wá olólùfẹ́ àti ẹni tí ẹjọ́ máa wà títí dọjọ́ alẹ́. Ẹ ṣé gan ni.